mi. Èkì inú. Ojúmọ́ ńlá ṣẹ̀bù kí yín. Bàbá àti Báláwo máa sọ̀rọ̀. Ẹkú ẹ̀dùn òkì ọba. Oníkàtún ní dúpẹ́. Aláìlúwà, ọba kìlọ̀ ẹ̀ bàbá mi jìjà ní. Ẹ máa kó ẹ̀dùn òkì ọ. Kábíyèsí, ọba Abdulaziz, àbá ìṣògùn ọdún lórí àlẹ́ ẹ̀fà ọba. Ọba lájẹ̀pọ̀, àjẹ̀kọ́, ẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ìrùkẹ̀rẹ̀ àti púpọ̀ àmà pọ̀ sí ọba. Ọba Abdulaziz Ìṣọ̀lá, ọba ilé gbọdọ̀dún aṣíwájú. Ọba Síkírátù ní Ìbàdàn ìlú ọba. Ọkọ lórí Ṣẹ̀rífátù ẹ̀dùn ní ẹ̀dẹ́ mi. Ọkọ lórí Àbẹ̀ní Bíríkì. Òwòrí ìgbésẹ̀. Kábíyèsí ẹ máa gbáradì. Ó pọ̀ wájá sí Ìlọrùn. Ìlú ìgbésẹ̀ ṣálára ọba níbo owó ṣe ní 29. Ìgbésẹ̀ ṣálára òun náà alábà bí. Òfòrí mi ní ìbòjì ìgbésẹ̀. Bí mo ṣe ń pọ̀ bọ̀ ní ìbèjì, lọ́lá ìlú ẹ̀, àròlé ògún fún mi ìrìn mi máa fi. Ọlọ́pàá ọ̀dọ̀ mi wọlé wáyé. Ọba dé ẹbí mi ìnáwọlẹ̀ ìpàdátá. Ọba lẹ́gbẹ̀ẹ́, ọlọ́pàá ọ̀dọ̀ ògbò kíákí ìyẹn máa fi. Ọba pòfẹ́sọ̀ mi ìkàbí mi. Ọba lẹ́gbẹ̀ẹ́ ẹkùn ògbò kíákí ìyẹn ò kábí ìṣẹ́ pẹ̀lú. Ọba kí ló yẹ ká pàbí kí ìjà mi. Ojúmọ́ ńlá ṣẹ̀bù kí àdúrà máa gbọ́. Kábíyèsí, kábíyèsí. Ọba Babátúndé, oníjàṣà mi máa wọlé. Kábíyèsí. Oníjàṣà, àwọn tèmi àyèdè wá sí ìhùwà lórí ìlọ́ọ̀kì. Professor Kabiru máa wọlé. Ọba wa lẹ́yẹ. Professor Adéyẹmí máa wọlé. Adé mélòó orí ẹ̀rọ. Kábíyèsí. Àbámọ́ sí òní gbọ́dọ̀. Kábíyèsí. Àbámọ́ sí ìlàyísí. Kábíyèsí. Adé mélòó orí. Dàdọ́ kan máa wọlé. Adé mélòó orí. Aṣíwájú bẹ̀rẹ̀ ní ìlú. Àwọn àbábá ìṣòkú àṣọ ọ̀pọ̀. Kábíyèsí, ọba bàbá, ọba ẹ̀mọ́ sí, orí kìkì. Bẹ̀rẹ̀ ní ìlú. Aṣíwájú, àbá ìṣòkú àṣọpọ̀, aṣọ́gbọ́dì lórí ọ̀la, eku ọmọ akéèdì eku, ọtọ́rìtì yóò ṣe, onígbà ẹkù ó kí ẹ, onígbà ẹkù. Àdúrà ẹ̀ kò ṣe fẹ́ kó ló máa rí. Èyí tó ti dákọ̀ ní máa jẹ́ Súlè mọ́ ní akẹ́jọ́. Olówó ní Súlè
sórí. Onígbà ẹ̀kún súlẹ̀ àìtó. Authority onígbà ẹ̀kún súlẹ̀ àìtó. Wọ́n jẹ́ ṣàjọwọ́ Ajagunbalẹ̀ onígbà ẹ̀kún. Ọkọ lórí àyíkàtù rẹ̀ àjọ kẹ́rin mi. Ọkọ lórí ibu tí àtù rẹ̀ àjọ kẹ́rin rẹ̀ gbọ́. Ọ̀rẹ́ bàbá kọ yìí, bàbá Adébọ́lá. Bàbá àṣẹkẹ́ adé bàbá òkú kàyà tó ń bí. Bàbá báyà kára mi bàbá aṣọlá. Onígbà kò mọ kí ẹ kí ọbẹ̀ jẹyẹjẹ. Àdúrà ẹ̀ máa gbà ó. Kábíyèsí onígbà ẹ̀kú. Olówó ni Súlẹ̀ ọba ní orí tẹ́ ó tún tẹ́ lọ́wọ́ ni Súlẹ̀ lájìmọ̀ kí ẹ̀ Adéṣínà òkì àbọ̀dùwà Súlẹ̀ aláìwá ẹkú àìkú òjì ẹṣọ. Kábíyèsí ọlọ́jà gbogbo tọjọ́. Ọba bẹ́ẹ̀ni ìbò kí ẹ kí iye òkà rẹ̀ ń fàyè. Ọlọ́jà tọjọ́. Kábíyèsí òkì ní ẹkú àìkú òjì ojoojúmọ́. Àdúrà tó ti pọ̀ nínú ojúmọ́. Kẹ́ẹ̀pẹ́ fún mi ìgbà mi. Afọlábí bàbí kẹ́ẹ̀pẹ́ fún mi ní wọ̀lọ́lá. Èyí tó ti dẹ́kun ní máa jẹ́ o, gbogbo àkọ́ ìgbà mi. Aṣíwájú, oníkàtù lọ ní kí gbogbo yìí o, wọ́n sì kí gbogbo ìlà ọkọ̀ kan. Ogún ọdún lórí ọba, ogún ọdún lórí ọba. Oníkọ̀ọ̀tù, ogún ọdún lórí ọba. Abẹ́ṣẹ̀ṣẹ̀ mi oníkọ̀ọ̀tù, ogún ọdún lórí ọba. Abẹ́ṣì mi ò mi dàdẹ́fẹ́. Bàbá táwọn ènìyàn máa ń bá. Àgbàló tó rò tó kí. Àṣírí ìwọ̀ kí ẹ bá bí. Kúlà kí ọba lù fọ̀. Báàbí mo kì í kẹ́pẹ́ fún ìrìnà bí ọ. Aṣọ bàbá elégbé tó lébè. Àbí bàbá elégbé tó lébè kò kí ní. Àbí. Bàbá ń ṣàdúrà, wọ́n ní tọ̀kì ń tàn ní ẹ̀kẹ́rẹ́, wọ́n lọ́wọ́ òní kú lẹ́nu àbíọ́. Àbíyèsí, ọba ṣì ní ìlú mi, ìjọba gbogbo lọ́wọ́ ẹ̀ lọ. Bàbí ló lágbára ẹ̀mí mi, àṣìbí, àṣìbí. Àbíyèsí, elégbè tó léèké òní àṣìbí. Kiri pẹ́pẹ́pẹ́ àyíké wá sí ìwú. Àbí bàbá kiri pẹ́pẹ́pẹ́ nínú àlàáfíà. Ifá lòun sáré ìwé àwọn ẹ̀rọ àgbà. Ẹni náà wí ìdílé. Òkè ọmọ máa ń kọ́lé ọ̀gá pátápátá. Bá ń kọ́lé máa wọlé. Báwo lè ó máa ń kọ́lé? Ọba Muhammadu Saheed ni
Saheed Ifalowo Ìrọ̀ṣẹ́ ìdí ẹ̀kẹ́. Àdúgbò bọ́lá wọn rà bíẹ́rẹ́bíẹ́rẹ́ ẹsẹ̀ ń lókè ẹsẹ̀ ń lókè ẹsẹ̀ ń lókè àbò ẹsẹ̀ ń lókè àbò àbò kábíyèsí kò kí ẹ lórí ọba Ifalowo adépẹ́ lórí kábíyèsí kábíyèsí. Kábíyèsí ìkọ́kọ̀ọ́ àwọn ayaba tó rẹwà wò kí àwọn ojú ọba tó tutù ìyá mi aládùúgbò àbọ̀ àṣàṣì àdúrà bàbá mi. Kábíyèsí aláṣẹ̀kọ̀ kí ẹ sí rí ọba jọ Adéwálé Ọláìfá kìnìún kẹta oníwáṣẹ aláṣẹ mi ìbáṣẹ mi. Kábíyèsí aṣíwájú ọkọ̀ lórí ìṣẹ̀lifá àgbègbè ọkọ̀ lórí olórí ní kábíyèsí ọkọ̀ lórí fásitì ọmọ pé olórí olúwa ṣe aṣíwájú òkè yẹn kó oríire. Èyí gbogbo ní ìgbésè ní sátọdẹ lọ́dún òfòrí ọdún òfòrí ìgbésè. Olórí ẹlẹ́jọ́ ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bí ìyọ̀bá ni wọ́n ọ̀gá yìí ó ti lọ́hùn gbogbo àìsà pẹ̀lú kàfíìlà tó. Ọba pẹ́ẹ́lú ní oṣù jẹyẹrẹ. Ayẹyẹ kú òpó kílẹ̀kì àwọn olórí. Ọmọ oníkọ̀tún. Olórí Olúwaṣeun. Àwọn òṣèré àyèlé mọ́kọ́ ọ̀rọ̀ máa fi ẹ̀fí airline àdúrà tó ti ọ̀rọ̀ kiri. Ọmọ bá ń kọ́lé olú ayé fújì ó kí ẹ. Ẹ̀kọ́ àdúrótì ọba àgbàdà bí wù ní kí ẹ kò ṣe. Ìṣọ̀lá gbọ́dọ̀ aṣíwájú. Ọmọ tí wọ́n ń sọ ẹ̀ẹ́dì ọmọ bá kálẹ̀ àdúrà ló ń gbà ẹ̀ẹ́dì. Olórí Olúkọ̀tún aṣíwájú onígbà kò mọ̀ díẹ̀ kí ọ̀pẹ̀ jẹ́ àdúrà ẹ̀ á máa.